Ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin aráalé. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Sinimá tí a fẹ́ gbé yẹ̀wò lénìí òun ni sinimá tí ó ṣẹ̀ṣẹ̀ jáde lánàá tí a pè àkọlé rẹ̀ ní AGBA PICKER. AGBA PICKER jẹ́ iṣẹ́ ọwọ́ gbajúgbajà òṣèré tí a mọ̀ dáadáa Ijebu. AGBA PICKER jẹ́ sinimá kan tó jẹ́ wípé a rí obìnrin kan tí ó mú ọmọ rẹ̀ lọ sí ọ̀dọ̀ babaláwo láti lè wo àkọsẹ̀jayé rẹ̀. Nígbà tí bàbá wo àkọsẹ̀jayé, wọ́n jẹ́ kí ó yé wípé ọmọ ológo ni, ṣùgbọ́n àwọn ní láti ṣe àwọn ètùtù kan. Babaláwo wọlé láti lọ mú nǹkan àwọn ètùtù, kó tó padà dé, ìyá yìí ti mú ọmọ lọ. Níbẹ̀ ni a ti rí Ìjẹ̀bú tí ó ń jẹ́ Ṣakin nínú sinimá yìí. Àmọ́ bí Ṣakin ṣe wà yìí, gbogbo nǹkan tí Ṣakin wù níwà bí jàgídíjàgan, ká máa bá yín jà, bá Táyé jà, bá Kẹ́hìndé jà. Láìpẹ́ ni a rí àwọn ẹ̀gbọ́n àdúgbò kan tí wọ́n wá sí inú àdúgbò tí wọ́n rí Ṣakin níbi tí ó ti ń jó, tí wọ́n sì yà sí orí fóònù wọn tí ó gbé sí orí ayélujára tí gbogbo àwọn èèyàn ń wò. Níbẹ̀ náà láti rí àwọn tí wọ́n ṣiṣẹ́ agbanipa tó sì jẹ́ wípé gbogbo bí wọ́n ṣe gbé Ṣakin sí orí ayélujára ni gbogbo àwọn èèyàn ti rí. Nínú sinimá yìí la ó ti mọ̀ kí ni nǹkan tí ó pa Ṣakin àti àwọn agbanipa yìí pọ̀. Ìyá tó mú ọmọ rẹ̀ kúrò ní ọ̀dọ̀ babaláwo tí ó padà ṣe ètùtù, kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ sí ìyá náà àti ọmọ. Inú apá kejì sinimá AGBA PICKER òun ni ẹ ó ti mọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀. Kété tí apá kejì sinimá yìí bá ti jáde, a ó máa fi tó yín létí lórí ìkànnì yìí, a ó sì máa sọ ibi tí ẹ ti máa rí wò fún yín. Ẹ má gbàgbé láti fún wa ní ìka ọlọ́wọ́ tí a mọ̀ sí like, kí ẹ sì má gbàgbé láti subscribe sórí channel yìí. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa ká lọ.